Baby, I'm going to buy you. I'm going to put you for the Rikura. I'm going to sound to Koyawa. I'm going to sound like a much of a or your mamma, this I shall cake, Iraqi Dassa. I'm going to go, you know what they ọmọ ló sọ̀rọ̀ bí kìtì ọmọ ti gbèlè gbowó ẹrú ọmọ mọ̀ràmọ̀rà ẹrú gba ẹrú náà jọ ọmọ ló ti ẹ̀ńdọ́jẹ́ tàtà àròjù ọmọ ẹni sọ kùsọ̀ ọlọ́mọ ṣọ̀gbọ́n. Mama o mama o mama o mama tó fẹ́ràn wa ó ti lọ. Mama o mama o. Mama tó fẹ́ràn wa ó ti lọ. Májọ̀kún májẹ̀kún ló, òun bá jẹ lábúlé ọ̀run ni ó bá wa jẹ. Báyìí báyìí o, màmá ṣe gòbè. 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 Hallelujah. 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 Ó ti sàn. Àti Remi lẹ́kún. A gbọ́ ọ̀rọ̀ mi dáadáa o. Nínú irú ìpéjọpọ̀ báyìí, mo ti rí dáadáa ẹ̀sìn méjì mẹ́ta níkàlẹ̀. Ó jẹ́ pé nígbà tó àsìkò tó jẹ́ pé à ń he ìyá yìí. Ẹ̀sọ́ tá a gbọ́ náà. Àbí mú ẹ̀mí sọ ní èsì ti yẹ o. Ẹ jẹ́ kí n sọ èdè wa. Alápẹ̀ olúmọlẹ̀ wa aláyélálá. Àwọn wa gbé ìyọ̀nà mú ẹ̀ lọ. Wọ́n yẹ ẹ̀bà ẹ̀ lójú jẹ́. Ayọ̀ ńlá ni fún ẹ o. Owó mo dé àmúgbà lọ́wọ́ ẹ̀. Remi lẹ́kún. Wọ́n wá bá ẹ yọ̀ o. Mo wá bá ẹ yọ̀. Ìgbà yìí ni ẹkún ọ̀rẹ́dà pẹ̀lú malẹ̀. Àwọn ọmọ ẹ̀yọ́. Remi lẹ́kún. Mo wá bá ẹ̀yọ́. Ìgbà yìí ni ẹkún ọ̀rẹ́dà pẹ̀lú malẹ̀. Àwọn ọmọ ẹ̀yọ́. Jésù gbé wa wá. Ara yọ̀nẹ̀. Yọ̀nẹ̀ bá kú. Débà sì kà lọ́jà. Ara yọ̀nẹ̀. Kindly subscribe to our YouTube channel for more videos. Click on the subscribe button down below and the bell beside it. This will notify you once we drop a new video. Ìjọ Celestia mímọ́, ìdàgbà àwọn èèyàn mímọ́, ìdáríjì ẹ̀ṣẹ̀, àti ìdára ní sàkó, àti ètò gbogbo àdúrà ìdọ̀gbọ́n náà. Jíkọ́.